Ẹ káàbọ̀ sí orí ìkànnì yìí, ẹ ṣé tí ẹ̀ ń tẹ́tí sí wa. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ leléyìí tí ẹ̀ ń wò wá àbí tí ẹ̀ ń gbọ́ wa, ẹ má gbàgbé láti tẹ subscribe button eléyìí tí ó wà ní ìsàlẹ̀ níbẹ̀ yẹn. Nítorí eléyìí ni yóò fún yín ní àǹfààní nígbàkígbà tí a bá ti mú àwọn eré Yorùbá wá sí etí ìgbọ́ yín. Sinimá tí a mú wá sí etí ìgbọ́ yín lénìí, òun ni sinimá tí a pe àkọlé rẹ̀ ní Ọjà Kádàrá. Ọjà Kádàrá jẹ́ sinimá àgbéléwò tí àwọn òṣèré jàǹkànjàǹkàn tí wọ́n kópa nínú sinimá náà. Lára wọn ni a ti rí Lọlá Èdìjẹ, Midé Fúnmi Martins Abíọ́dún, Jídé Àwòbọ́nà àti Rachel Adélájà. Sinimá yìí jẹ́ sinimá tí ó sọ̀rọ̀ nípa àwọn ọmọ ìyá méjì kan tó jẹ́ wípé ìbí wọn ìbí kan náà ni, ṣùgbọ́n kádàrá ni ó yà wọ́n sí ọ̀tọ̀ọ̀tọ̀. Ọ̀kan lára àwọn ọmọ ìyá méjèèjì tí à ń sọ yìí, ọ̀kan jẹ́ ẹni tí ó ní owó, ọrọ̀ àti ohun àlùmọ́ọ́nì tí ó pọ̀, tí èkejì sì jẹ́ ẹni tó jẹ́ wípé tálákà ni, tí kò sí owó lọ́wọ́ ẹ̀, ó tálákà gẹ́gẹ́ bí èkúté ṣọ́ọ̀ṣì. Ṣùgbọ́n ẹni tí ó ní owó yìí jẹ́ èèyàn kan tí ó jẹ́ wípé ó máa ń fi owó rẹ̀ ṣe ìtọrẹ àánú fún àwọn ọmọ èèyàn tí ó sì kọ àwọn ẹbí rẹ̀ sílẹ̀, tí ó sì ń ṣe àánú fún àwọn tí ò mọ̀ rí rárá, tí ó sì kọ àwọn ẹbí rẹ̀ sílẹ̀. Báyìí ni àwọn nǹkan kan bẹ̀rẹ̀ sí ní máa ṣẹlẹ̀, tí òtítọ́ bẹ̀rẹ̀ sí ní fojú hàn, tí ìmọ́lẹ̀ sì tàn sínú òkùnkùn, tí eléyìí sì ṣe okùnfà àwọn wàhálà àti ìdààmú tí ó fẹ́ máa ṣẹlẹ̀ nínú ẹbí wọn. Ọjà Kádàrá sinimá tuntun tí ó ṣẹ̀ṣẹ̀ jáde ni. Ẹ lọ wò ó, ẹ ó rí oríṣiríṣi ọgbọ́n àti òye ẹ ó rí kọ́ nínú sinimá Ọjà Kádàrá yìí. Kí ẹ sì má gbàgbé láti sọ òṣèré tí ẹ̀yin bá fẹ́ràn sí jù nínú sinimá yìí. Kí ẹ sì má gbàgbé láti sọ òṣèré náà fún wa. Kí ẹ sì má gbàgbé láti fi àtẹ̀ránṣẹ́ ránṣẹ́ eléyìí tí a mọ̀ sí comment. Ohun tí ẹ̀yin náà bá lérò pé yóò ṣẹlẹ̀ nínú sinimá Ọjà Kádàrá. Ẹ ṣé púpọ̀, ẹ máa bá wa kálọ.